أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يمشون على الأرض هونا وإذا خطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم alálẹ́ àlórí alálẹ́ àlórí rídíwánú rọ́bì alálẹ́ àlórí. alálẹ́ àlórí alálẹ́ àlórí alálẹ́ àlórí alálẹ́ àlórí alálẹ́ àlórí alálẹ́ àlórí. alálẹ́ àlórí. alálẹ́ àlórí alálẹ́ àlórí. bàbá wa ṣé òkè abẹ́nu dín ní ọlọ́mọ sábà kẹwọn. alálẹ́ àlórí alálẹ́ àlórí. bàbá wa ṣé òkùnrin sí kọ̀rọ̀ tán ṣẹ̀ṣẹ̀ lọ ọlọ́mọ wa kẹ́ gbogbo wọn pọ̀ lọ́wọ́. ìdíwànú rọ́bì alálẹ́ àlórí alálẹ́ àlórí alálẹ́ àlórí ìdíwànú rọ́bì alálẹ́ àlórí. àbágbọ́ olóṣùn bàbá wa Sùlẹ̀mánà Usmanu yáyé olóṣùn tán ṣẹ̀ṣẹ̀ lọ láàárọ̀ yìí. Allahu yarhamuhu Allahu yukrimu. ọlọ́run bá wa kẹ́ bá wa sọ bá wa kẹ́ gbogbo wọn lọ́wọ́. Allahu yab'athuhu fi ahsani suwari. ọlọ́run gbogbo àwọn ẹni ọlọ́run tẹ́ ti lọ yìí ọlọ́run má bàa bọ́sà bá wa kẹ́ wọn wọlé àpẹẹrẹ nísà nẹ́bí. Allahu yarhamuhu. ẹ má bá wa ṣí ààrẹ ẹ bá wa ṣí ààrẹ. Allahu yukrimuhu. bá wa kẹ́ wọn inú ilé wọn méjì ó bàjẹ́ gbogbo àwọn ẹni ọlọ́run tá a dákọ̀ yìí. Allahu yab'athuhu fi ahsani suwari. Allahu yarhamuhu Allahu yukrimuhu. bàbá wa àgbà ní olóṣùn nílé olóṣùn bàbá wa Usmanu olóṣùn tẹ́sẹ̀sẹ̀ lọ ọlọ́run bá wa kẹ́ wọn lọ. fi ahsani suwari. àwọn táwa fẹ́ jọ ni wọ́n lọ lórí ilẹ̀ yìí àwọn táwa fẹ́ jọ ni wọ́n lọ mọ́tòlẹ̀ alimu nsúlù mọ́tòlẹ̀ fi díìnì ikú àwọn ẹni ọlọ́run òkùnkùn nídìí ẹ̀sìn àná àwọn mọ́tòlẹ̀ alimu sulmati fi díìnì. anábì yóò yé wa pé táwọn ẹni ọlọ́run bá ń lọ bí wọ́n ti ń lọ yọ ẹ̀ka àtà wà lẹ́yìn ilé ọmọ fúra ni. wà ìbádù ramanu lẹ́dí náà yẹ mùsùlùmí alárìndì àwọn náà. àwọn tá à ń sọ yìí àwọn bàbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí bàbá wa ṣe Usmanu Sùlẹ̀mánì yáyé olóṣùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí àfọ́ ẹni ọlọ́run ni wọ́n. wà ìbádù ramanu lẹ́dí yẹmúṣùnà alárìndì àwọn náà. wọ́n tó lórí pé ṣèkà ádámù ọkọ̀ nǹkan àmì ẹ̀pá falẹ̀ èèyàn tí ó sì fi the first daughter rẹ̀ tí ṣèkà ádámù ó fún èèyàn ní first daughter rẹ̀ kọ́ fẹ́ kò é ṣeré. wà ìbádù ramanu lẹ́dí yẹmúṣùnà alárìndì àwọn náà. ṣé báwọn báyìí náà lálá ń gbèsè wọn dání àwọn báyìí náà lálọ́ pa àwọn ọkùnrin àwòkọ́ṣe wọn àwọn báyìí náà lálọ́ bí wa tẹ́ ẹ pa abẹ́ ẹ̀pẹ́ nu ọ̀rọ̀ wọn náà lábá mẹ́nu bá láàárọ̀ ìta àṣọ nǹkan kan mọ́ ìhun náà tó. alẹ́dínà yẹmúṣùnà alárìndì àwọn náà wá ìzà kàtọ́bà òmùlẹ̀já ìlú náà kọ́ lùsàlámà. gbogbo tá à ń sọ fúnra wa yìí àwọn ẹni ọlọ́run yìí àwọn ẹni ayò àwọn ẹni ọlọ́run tó jẹ́ pé nínú gbogbo ayé wọn wà nǹkan kọjá mímọ́ jàálì tàlímọ́lá fọ́ọ̀kọ́lì ìlímì jàálá. jàálì tàlímọ́lá fọ́ọ̀kọ́lì ìlímì jàálá. láàmúrúkà kàfílkọ́dì yá ti máa àdádìta. láàmúrúkà kàfílkọ́dì yá ti máa àdádìta. ìmọ̀lá yẹ kí èèyàn wá tí èèyàn bá ti wá mọ̀tán gbogbo nǹkan wàá rọ̀ fún yàn. jàlálì tàlímọ́lá fọ́ọ̀kọ́lì ìlímì jàálá. láàmúrúkà fílíkọ̀dì yá ti máa àdádìta. láàmúrúkà fílíkọ̀dì yá ti máa àdádìta. èèyàn méjì ni máa ń tẹ́tí gbọ́rọ̀ láyé èsì láyé náà sì ní méjì ni èsì tí èèyàn pọ̀ fúnra ara rẹ̀ èsì nù ní ọ̀tọ̀ ní èyí tọ́lọ̀ wọn sì bá èèyàn fòun gẹ́gẹ́ lọ gẹ́ẹ̀sì. jàlálì tàlímọ́lá fọ́ọ̀kọ́lì ìlímì jàálá. ta ni bàbá wa bú wa tí bàbá wa lọ bí bàbá wa ti lọ ìtẹ́pọ̀ ńlá sọ pa abẹ́fẹ́sì. kàfánà àbá ṣẹ́ka Usmanana. àbá wa tá à ń sọ yìí bàbá wa ṣe Usmanu yáyí olóṣùn àfààní wọn tó fi lé Músíkà Adam tó fún wọn ní àkọ́bí ọmọ wọn lóbìnrin kìí ṣeré mọ́. kàfánà àbá ṣẹ́ka Usmanana. rí bàbá wa ṣe Usmanu tá à ń sọ tí
ń sọ yìí ọlọ́run o abọ́lá nẹ́bí àfi bẹ̀wò ọlọ́run ò sì bá wa kẹ́ wọn. kàfà náfìtì kàrà àbí ìbàlìbàrà Allahu yarhamu Allahu yukrimu. ọlọ́mọ kẹ́ àbọ̀ yáyọ lọ́sùn. Allahu yab'asuhu fi ahsanihi. gbogbo orin tó lọ́n ṣe fún bàbá yìí gbogbo ọmọ àbọ̀ bàbá wa yìí ọ̀pá ní gbogbo wọn látòkè délẹ̀. Allahu yarhamu. èyí tó ní mọ́sítà lọ́wọ́ ń bẹ́ẹ̀ nu wọn. Allahu yukrimu. èyí tó ní dìgírì ń bẹ́ẹ̀ nu wọn. Allahu yab'asuhu fi ahsanihi. ibi tí mo ti lọ́nu ní pé jàálì tàlímọ́lá fọ́ọ̀kọ́ ìlímù jahlan. jàálì tàlímọ́lá fọ́ọ̀kọ́ ìlímù jahlan. gbogbo ẹni tó bá fẹ́ lo ayé rẹ̀ tó fẹ́ lo sẹ̀mí rẹ̀ àfi kó o lò ó pẹ̀lú mímọ̀. jàálì tàlímọ́lá fọ́ọ̀kọ́ ìlímù jahlan. ṣé wo ọ̀nà yìí pé n tó ń pè mí ní mímọ̀ nínú ara n tó ń pè mímọ̀ nínú ọkàn n tó ń pè mímọ̀ nínú ara njọ́ tí mímọ̀ bá ti dára èèyàn sì ní bínú ẹnìkejì. jàálì tàlímọ́lá fọ́ọ̀kọ́ ìlímù jahlan. ẹlòmíì bẹ́ẹ̀ yóò gbà fún yẹ́nyẹ́ gbogbo ayé rẹ̀ ó sọ̀rẹ́ndà ẹ̀ fún nítorí ó sọ̀rẹ́ndà ẹ̀ fún náà ni pé àníyàn rẹ̀ dáa. lámúrúkà fọ́ọ̀kọ́ ìlímù jahlan. jàálì tàlímọ́lá fọ́ọ̀kọ́ ìlímù jahlan. lámúrúkà fílíkọ̀dì yàtì máa dàríta. lámúrúkà fílíkọ̀dì yàtì máa dàríta. àwọn eléyìí àwọn ẹni ọlọ́run tó mọ́ tí wọ́n dára kẹ́pọ̀ mọ́ lọ́hùn àwọn tí wọ́n mọ́ kedere látara àwọn yìí náà gbọ́dọ̀ wọn wọlé nu àwọn agbósọ́dọ̀ ànẹ́bì mo láyà sọ lé wà sẹ́lẹ̀ láyà sọ lé wà sẹ́lẹ̀ mọ́ dáìmọ̀ ní àbádá. ọlọ́mọ kí ànẹ́bì bá kí ànẹ́bì. àbíbí kàkà ìrìlẹ̀ àlékè kò lè mímọ́ láyà sọ lé wà sẹ́lẹ̀ mọ́ dáìmọ̀ ní àbádá. àbíbí kàkà ìrìlẹ̀ àlékè kò lè mímọ́ àbíbí kàkà ìrìlẹ̀. Alhaji Abubakar Iwan from Saudi Arabia. Sheikh, speak English. Not everyone understand your language. We are trying to discuss a dream about snakes. Ibi ànábì tó bá ti wà lára yẹn yóò mọ tọ́wọ́ tọ́pìkì tí ó sì máa rí tọ́wọ́ bọ̀. Ẹni tó bá ti fẹ́ràn ànábì ó ti kọjá kéèyàn bínú ẹ̀ tó rẹ̀ tí bá bínú ẹ̀ tó fẹ́ràn ànábì yóò tàn ọmọ rẹ̀ yóò tàn. Alábíbí kàkà èrìlẹ̀ àlékè kò lè mìíràn. Láàbíbí kàkà èrìlẹ̀ àlékè kò lè mìíràn. We are trying to discuss dream about snake. Níta fẹ́ bára aṣọ láàárọ̀ inú ni. We are trying to discuss dream about snake, advantage and disadvantage about snake. If you've seen a snake in a dream, tó bá rí àlá lójú àlá rẹ̀ kí ni ń túmọ̀. ìdí ń sọ fún ọ tálà yẹn ń sọ fún ọ náà ní pé oríṣi mẹ́ta làlá yìí pín sí. oríṣi mẹ́ta òun làlá yẹn kọ́kọ́ bá mi lọ sínú súrátù Yusufu àyà 43. tẹ́ bá bọ́ sínú súrátù Yusufu àyà 43 á ṣẹ̀ṣẹ̀ wá rí kedere. á rí kedere táàrí náà ní pé á rí ibi tí ànábì wa Yusufu alẹ́ tó fi fàlá dára. alayhi salatu wa salamu a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. wa qala limaliku inni ara sab'a baqaratin simani yakuluhunna sab'an ijafun. وسبع سبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم لرؤيا تعبرون. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ọ̀rọ̀ yìí wà Ọlọ́run wa bẹ́ẹ̀ tó àti ànábì wa Yusufu àwọn ẹ̀kan ọ̀rọ̀ ìjọsọ ọ̀rọ̀ ti pọ̀ ọ̀rọ̀ ti wà wájú láàrin Ọlọ́run àtànẹ́bì nẹ́tíwọ́ọ̀kì yẹn ń fún wa ní pọ́blẹ́mù gan ó ń frustrate. wàkọ́ọ̀lá limaliku ìní àrọ̀ sábúà bakọ́ra tí ń sì máa ní yakuluhunna sábúà ní ìjà fún wà sábúà ṣubúlà tí ń ní kúdùrín wà ó kárọ̀ yá bìsà tí ń yá ayọ̀ àlìmọ́láhùn àftúni fi rúyàyà in kuntum li rúyà tàbùrú. ẹ jẹ́ sọ fúnra wa ọ̀rọ̀ mímọ̀ ó yàtọ̀ sọ́rọ̀ ẹ̀kọ́. There's a difference between knowledge and wisdom. If you want to succeed in life, there's a difference between knowledge and a wisdom.
You can have a wisdom, you can have a knowledge and you will not have a wisdom. And you can have a wisdom and you will not have a knowledge. But you can hereditary the wisdom. The knowledge, if you can have a wisdom, you hereditary the knowledge. Ọ̀rọ̀ mímọ̀ àtẹni tí ò ní mímọ̀ yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. Bóòlù Ànábì wa Yúsúfù ṣe lè bóòlù ọba ṣe lè lálàá nílùú Mísírọ̀. Ọba wa lálàá, ó wá ń sọ àlá tó lábá àwọn èèyàn tán jọ ní ta. Ẹ máa wí tí ẹ bá wọn bí ẹ ti tú àlá. tí ẹ bá wọn bí ẹ ti ń tú àlá. Odidi ẹ̀bùn kan lọ́lọ́run bùn ní lára ẹ̀bùn jẹ́ Ànábì Ọlọ́run. odidi ẹ̀bùn kan ni Ọlọ́run bá bùn lára ẹ̀bùn já Ànábì Ọlọ́run. Ìwà máa ń pa àlá. ìwà máa pa àlá. Kò tí ì bí ọ̀tá. kò tí ì bí ọ̀tá rárá. kò tí ì tó tá à ń bínú ẹ̀ lé lórí. Kò tí ì bí ń dá lé ní kẹ́rì kó wọlé lérí. kò sí tó sọ fún akẹ́kọ̀ọ́ sọ pé kẹ́yìn kan wọlé lórí. Prophet Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run wá rìfẹ́ẹ̀lì gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ká Ànábì ó tó dé. gbogbo ohun tó ti ṣẹlẹ̀ kí Ànábì wa Muhammad kó tó dé. Ọlọ́run wá tú àṣírí rẹ̀ fún Ànábì Muhammad. Ọlọ́run á tú àṣírí rẹ̀ fún Ànábì wa Muhammad. Ìjọba fi ń sọ fún wa yìí pé knowledge àti wisdom lórí àlá lórí ayé wa kìí ṣe aláàbò ẹ̀kọ́ la fẹ́ bá sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n. Allah. Ó ní mo fi ń sọ fún wa lẹ́ẹ̀kan yìí pé ẹlòmíì ó yẹ kó wá knowledge owó ló ń wá ká there is a difference between knowledge and money. Jalali talimala fawqali ilmi jahala. Wọ́n wá nǹkan mi máa ìmọ̀ ní kó wá. Jalali talimala fawqali ilmi jahala. Leave everything behind. Leave everything behind. Find knowledge. Find wisdom. There's a big something. There's a secret between somebody that have a knowledge and a wisdom. Two of them, they are working together. They are the same human being. Jalali talimala fawqali ilmi jahala. La'amruka fil qadiyati ma darita. La'amruka fil qadiyati ma darita. Ìtẹ́pẹ̀ ní knowledge kẹ̀kẹ́ adùn tó wà ń bẹ̀. Ànábì wa Yúsúfù wà nínú ẹ̀wọ̀n. Alayhi salatu wa salam. Ó wá ń tú àwọn àṣírí àwọn kan lálàá. Ó wá ń sọ fún wọn pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí. Nígbà ó jẹ pàlà náà ló gbé débẹ̀. Wa qala limaliku inni ara sab'a baqaratin simani. Ọba yẹn wá ń sọ bá Ànábì Yúsúfù pé òun lálàá o. Àlá tó ń sì rí òun rí màálù méje tó sanra. Inni ara sab'a baqaratin simani yakulunna sab'an ijafun. Ọba yẹn wá ń sọ̀rọ̀ kí ni ń sọ fọba ó sọ̀kalẹ̀ bá Ànábì Yúsúfù ni. Alayhi salatu wa salam. Gbogbo ẹni tó ẹgbẹ́ ẹ̀bùn tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà típíkìlì abẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ mẹkáníìkì àbí kó sọ̀kalẹ̀ bẹ́ẹ̀jì ní abáfẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹni tí kì í ṣe ẹnjìníà ẹgbẹ́ wọn sọ̀kalẹ̀ ni ṣebí wọn náà rí njọ́ tí Jonathan dé yẹn tán ó wá kúnlẹ̀ wájú pásítọ̀ wọn wá bless ẹ̀ tí wọn náà bá fẹ́ dé èèyàn gbọ̀rọ̀ lẹ́ni tó ń sọ̀kalẹ̀ fún. Wa qala limaliku inni ara sab'a baqaratin simani yakulunna sab'an ijafun wa sab'a subulatin khudrin. Bẹ́ẹ̀ la Ànábì Yúsúfù tí wọ́n ń sọ fún ibi lẹ́yìn ìgbà tó sọ pé òun rí màlúù méje o òun rí màlúù méje mi tó sanra òun ara àwọn ewé kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ náà tí wọ́n rù tí wọ́n sanra bẹ́ẹ̀. Wa ukhara yabisatin. Ànábì Yúsúfù ń sọ fún ọba ń sọ̀rọ̀ ayé àláì fún Ànábì Yúsúfù pé I don see in a vision 7 fat cane and 7 lean òun rí màálù méje tó sanra òun wá rí èyí tí ò sanra òun wá rí èyí tí ò sanra tí ń gbé èyí tó sanra mi. Wa qala limaliku inni ara sab'a baqaratin simani yakulunna sab'an ijafun wa sab'a subulatin khudurin wa ukhara yabisatin. Ọba dáa ń sọ yìí Ànábì Yúsúfù àtàrà spiritual tó wà lára Ànábì ẹni tí ò mọ̀ pa spiritual ẹni tí ò mọ̀ pa spiritual tó fẹ́ dá spiritual tí nǹkan bá ṣe medical spiritual ní òtún ṣe náà tábà gbé ẹ̀dọ́ sí tí wọ́n lágbára àwọn ọ̀ka mọ́ àwọn kan tábà wò nǹkan ẹ má jẹ́ ká ẹlòmíì wọn ni kò sí ń dá yóò ṣe fún ọ ayé lè ṣe mẹ́wàá o ẹni tó ní kò sẹ́gbẹ́ ẹgbẹ́ ń bẹ ẹni tó sọ pé kò sí ti ń jẹ́gbẹ́ ṣe bí ẹran tí wọ́n pa ń jẹ ọjọ́ mẹ́jọ kálukú àbẹ́yẹ tí kálukú ń dápa ṣe bó o ní máa ń dí wàhálà tẹ́gbẹ́ bá ń fún yẹn ní máa ń dínkù jáálì tàlímọ́ àlàfà ọkọ̀ ní Jali talima ala fawqali ilmi jahala. ẹni tó bá ní mímọ̀ nǹkan mọ́ pa nǹkan mọ́ sọ rárá. Jalali talima ala fawqali ilmi jahala. ọ̀rọ̀ mímọ̀ lèyí tá à ń sọ yìí ìyàtọ̀ wà láàrin mímọ̀ àti ìmánì. Jalali talima ala fawqali ilmi jahala. owó lẹ lómi wá. We have some people in this life, they don't care, they don't bother about knowledge, they don't care, they don't bother about wisdom. Only what they bother about is
only money. jalali talimahala fawqali ilmi jahala. láàmúrúkà fílíkọ̀dì yàtìmá àdàlítà láàmúrúkà fílíkọ̀dì yàtìmá. a ń sọ̀rọ̀ lórí wisdom a mú Yorùbá wa tó fálù a ń sọ ìbò tó nọ́mà níwọ̀nba lágbára wa náà dákẹ́ náà kí wàá lọ dé kí ló bí ọ̀tá tábà tí ìwà sọ̀rọ̀ wa tí wọ́n bu wa tí wọ́n sọ pé kẹ̀kẹ́ sẹ́ obìnrin tó ti lọ ní ọkọ mẹ́ta rí tẹ́lẹ̀ àmọ́ àwọn àbọ̀ àti wa àwa lẹ́ni tí ò ní ká mọ́ sọ̀rọ̀ àsọjù àwa máa ń wọn ọ̀rọ̀ ká tó sọ àwọn wò sọ̀rọ̀ yìí sọ bá kọ́ bí àmú ọ̀rọ̀ yìí síta bá sọ sásìkò ẹ̀ ní ọ̀rọ̀ yìí tó bá sọ sí bó ṣe rí ni ọba yìí wá ń bá Nábì Yúsúfù sọ̀rọ̀. wàkọ́lẹ̀ alimálíkù ní àrọ́ sábò àǹbákọ́rá tí ì sì máa ní. ọba yìí ọba nílùú Mísírì yìí wá ń bá Nábì Yúsúfù sọ̀rọ̀ tọ́jọ́ kan sùn níyà. wàsábò àǹṣubú láti ní kúdúrin wà ó kàrọ̀ yá bí. ẹni tí ó bá tú àlàjẹ tún sọ̀rọ̀ kan fún ọ bẹ́ẹ̀ o yóò jẹ́ ẹni tẹ́ ẹ̀yọ́nú ó wà lára ẹ̀ ẹ̀yọ́nú ó wà lára ẹni tẹ́ ẹ̀yọ́ tí ó bá tú àlà à ń sọ pé kìíní kan wọn ní kò sí yẹn kan èèyàn bá kọ́mẹ́ǹtì kó sọ pé bàbá òun kú ní ìsìnkú kọ́mẹ́ǹtì àwọn ọmọ bá prógráàmù wa lẹ́nu. rọ̀dínà kìsìmà tàlíjà bá àrùfínà. ẹni tí ó bá máa kí ronú láyé ní ọmọ tako èèyàn. rọ̀dínà kìsìmà tàlíjà bá àrùfínà. ọmọ yìí péjọ bá àrùfínà ọmọ pé tí wọ́n ń wò tó rò pọ́bẹ̀ lójú rẹ̀ pín sí nǹkan mi bẹ́ wájú ẹ̀ tó ju tí wọ́n ń wò lọ. rọ̀dínà kìsìmà tàlíjà bá àrùfínà. sọ́bìnrin tó ti lọ ní ọkọ mẹ́fà àrí tó ti lọ ní ọkọ mẹ́ta tẹ́gbẹ́lẹ́ ọkọ tó nǹkan ti dé ní tí ọmọ obìnrin tó gun orí ẹ̀ sọ náà ní ọmọ wa sọ̀rọ̀ tiwa tínú tí wọ́n mọ̀ wá bàjẹ́. rọ̀dínà kìsìmà tàlíjà bá àrùfínà. ẹni tá a mọ̀ ní tọrọ mẹ́fà wá jẹ́ ẹni tó mọ̀ wá rí gẹ́gẹ́ ńkọ́. rọ̀dínà kìsìmà tàlíjà bá àrùfínà. amátẹ́ni ojú oyè wa náà ní pé níbi tí ọba yìí tí wọ́n ń tú àlá yìí ó ń tú àlá bá Nábì Yúsúfù ó ti sọ̀kalẹ̀ bá Nábì Yúsúfù ọba yìí ti sọ̀kalẹ̀ yẹn yẹn. wàkọ́lẹ̀ alimálíkù ní arọ́sábù àǹbákọ́rá tí sì máa ní yákùlù ńnà sábù àní ìjà fún wàsábù àṣùkú láti kúdùrín wà ó kàrọ̀ yá bí sàtìn yá ayọ̀ àlìmàláwù àftúní fìrù yáyà ìkùntù ìrù yá tààbùrù. jẹ́mi ó sọ fún ọ jẹ́ni ó yí ọ ojú ti là kẹ́rin kan sọ pé kò sálà ojú kálukú ti là ojú kálukú ò fọ́ tó o bá ń takò èèyàn bí ẹ bá ń takò àwa bá sẹ́lẹ̀ bí tàwa yìí ni àwọn òbẹ́rẹ́ débẹ̀ àwọn òbẹ́rẹ́ débẹ̀ bí ẹ bá ń takò wá ti ń bú wa eri tí wọ́n tún máa wú sí ni àmọ́ lọ lè tú tíra ni. bìjìdì lábìjáde kú làmújìdì. ọmọ ṣiṣẹ́ àwọn tó bí wa ṣiṣẹ́ ni wọ́n tẹ́lẹ̀ jèrè iṣẹ́ tó ń ṣe. bìjìdì lábìjáde kú làmújìdì. ká tó bọ́ sọ̀ line 19 years ní mi tí mo ti ń kọ́lé 19 years òun ní mi tí mo ti ń kọ́lé sọ́wọ́ tẹ́nìkan wá fẹ́ fún mi lọ́la ìlẹ́nì ní wàá fẹ́ kí n fẹ́ fi ba orúkọ mi jẹ́. bìjìdì lábìjáde kú làmújìdì. ọba yìí ti wá tú aláì ó tú aláì fún Nábì Yúsúfù ni wọ́n sọ pé tẹ́ ẹ bá lè interpret ẹ̀ sọ ẹ tú aláì fún mi àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọba ń pẹ́ àwọn ọmọ ń parẹ́ o a máa pàdé ẹnìkan nínú ẹ̀wọ̀n a pàdé ẹnìkan nínú ẹ̀wọ̀n ẹni tá a pàdé nínú ẹ̀wọ̀n yìí ẹni èyí gẹ́gẹ́gẹ́ tó máa ń pa àlá ẹ wá pọ̀ omi tẹ̀ wá nì ẹ máa dábọ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí àyà 47 àyà 47. Naam. Kọ́lá tẹ̀sírọ̀húnà sábúà sinina dàbàn fàmà asọ́dítún fàṣàrù fi súnbùlì. mẹ́rin bá ṣe ààrẹ bẹ́ẹ̀ tí bá ṣe ààrẹ náà ọmọ báyìí. ìmọ̀ takù. Ànábì Yúsúfù wá Ànábì Yúsúfù ti dé ọwọ́ abẹ́ fèsì sí gbogbo àlá tí wọ́n fọ̀ yìí. Kọ́lá tẹ̀sírọ̀húnà sábúà sinina. àtàwọn àjọ máa yí wa ń bí àlá ìwé tá a fẹ́ fi táyé fẹ́ fi ẹ̀njọ́ ìwọ ọ̀tọ̀ bọ́ọ̀lù àwọn ṣe wá bọ́ọ̀lù àti wá rí nítorí ká mọ̀ sílẹ̀ ta níta àárẹ̀. Kọ́lá tẹ̀sírọ̀húnà sábúà sinina dàbàn fàmà asọ́dítún fàṣàrù fi súnbùlì. Ànábì Yúsúfù ẹ wá ń fún ọba lẹ́sìn kí ni ń sọ bọ́ba pọ̀ ọdún méje kan bẹ. Kọ́lá tẹ̀sírọ̀húnà sábúà sinina dàbàn. ọdún méje kan bẹ tó yẹ pé ìbírí nǹkan balance fún yín o nígbà tí yẹn lára màálù tí yẹn wá ń tu sáàlà nǹkan oko tí ó jáde. Kọ́lá tẹ̀sírọ̀húnà sábúà
سنين دابا فما أصدتم فزاروا في سنبله. sẹ́yìn tó bá fẹ́ gbádùn programu wa ìdára kó farabalẹ̀ lẹ́nìí. في سنبله. gbogbo èsì tẹ́ fẹ́ ká bọ̀ á bọ̀. مما تأكلون. àwa láwọn tó bí wa aláwọn tó bí wa tá a bá hùwà kí wa tó wọ́n pè wá nípa àwọn mọ̀ tó ṣe bí ọmọ àlè ọmọ mọ́ mọ̀ tó ṣe bí ọmọ àlè ọmọ mọ́ ń dáwà gbé dání yìí kìí ṣèjà ọ̀rọ̀ knowledge wisdom ẹni tí ó tú àlá yóò jẹ́ ẹni tó ní wisdom tó ní vision ẹni tó fẹ́ takò àwọn ẹni ọlọ́run á wò lára rẹ̀ ṣé ẹ̀kọ́ ń bẹ lára rẹ̀ á wò lára rẹ̀ sókéwú á wò lára rẹ̀ ṣé ìwé rẹ̀ complete kìí ṣe ẹni tí ó fi ìyàwó lẹ̀ sí nàìjíríà bíi méjì mẹ́ta tí ó dà wọ́n lẹ̀ tí ọlọ́rẹ̀ èjò kótó òyìnbó tí ó wà tó pọ̀ mẹ́sọ̀rọ̀ ẹ̀sìn fún ẹni tí ò rí inú ilé rẹ̀ tó ẹni tó ti bá gèbèrí lọ tó wọ́n sọ gbogbo ayé gèbèrí ni ìjẹ́ bí káwọ́ sínú tààbù límọ̀. ìjẹ́ bí káwọ́ sínú tààbù límọ̀. àlẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣùdù. àlẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣùdù. àlẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣùdù. à ń sọ̀rọ̀ mímọ̀ fún yín. ìjẹ́ bí káwọ́ sínú. ìgbẹ́ tààbù límọ̀ ni. tààbù límọ̀. àlẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣùdù. àlẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣùdù. mọ́jú wọn dààmú rẹ mọ́jú wọn dìlé rẹ wọ́n ní kẹ́ ẹ mọ́ pẹ̀ràn mọ́ wọ́n ní kẹ́ ẹ mọ́ ṣe kíní kan mọ́ ẹni tó bá pẹ̀ràn kó ṣe ẹni tó bá ṣe kíní kan kíní kó ṣe gbogbo àwọn tọ́nà wọn ń ṣẹ́ nísìn wọ́n ti padà ń dààmú lé wọn lérí ìjẹ́ ń bí kàwùsì dùn. ìjẹ́ ń bí kàwùsì dùn tààfù límọ̀. alẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣòdò. alẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣòdò. ẹni tó bá fẹ́ ní búkṣọ̀ tó bá fẹ́ ní búkṣọ̀ pẹ̀lú òdèdí ọjọ́ orí mi yìí kódà bí yẹn bá ná 10 million fún mi ní wo bẹ̀ àìbí ọ̀pá mi mo fi mọ ẹni tó ń sọ yìí wọ́n ní kó fẹ́ nìkan wọ́n ní kó ṣe kíní kan mo fi mọ lánàṣẹ́ Ibrahim mo fi búra mo fi fẹ́ tí ń bẹ láàrin Ọlọ́run àtànẹ́bì mo fi búra tó ẹ pé mo bá advice ẹ̀kọ́ mọ́ lọ́lẹ̀ ṣe sí ná ọdún tá a fẹ́ mú yìí kó tó parí ọlọ́mọsà tú àṣírí alábòsí ìjẹ́ ń bí kàwùsì dùn tààfù límọ̀. alẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣòdò. alẹ́ ìsàlẹ̀ amúni kàkọ́ òmùlẹ̀ òṣòdò. Ànábì wa Yúsúfù alẹ́ ọwọ́ ń tú àlàyé nígbà tó fẹ́ tú àlàyé ọwọ́ aṣọ bọ́ba. kọ́lá tẹ̀sírọ̀ ọ̀nà sábò àsì ní ìnàdàbà. ọdún méje kan bẹ́ o inú àwọn ọdún méje ìrìnkún oko yóò yàtọ̀ agriculture yóò jáde ẹ̀wọ́ jáde iṣu ó jáde ìrẹsì ó jáde gbogbo nǹkan oko yín ni ó jáde níjáde ìrọ̀rùn. kọ́lá tẹ̀sírọ̀ ọ̀nà sábò àsì ní ìnàdàbà fàmà asọ́dítún fàṣàrù fi súnbùlì. ìwọ̀n ń bẹ inú nǹkan oko yín lẹ́yìn ọdún méje yìí àwọn tẹ́ bá rí àbí kẹ́ ẹ má jẹ́ǹjẹ́ kújẹ kẹ́ ẹ tọ́jú rẹ̀ kó má bàa padà di pé ebi ó padà máa pa yín. fàmà asọ́dítún fàṣàrù fi súnbùlì. Ànábì wa Muhammad kò lẹ́bùn àlátú Ànábì Yúsúfù. Allahu akbar. ẹ̀bùn ẹ̀yin tẹ́ ní kó má sọ alábẹ́ni kankan bàlá dánwò bá bá wọn kó má sọ bẹ́ni kankan bíire bá bá wọn kó má sọ bẹ́ni kankan mùdírù mọ́kàsí ń pè yín pé ẹ lọ́jọ́ orí yín ó pé ń bẹ nínú àdíìsì tí wọ́n ti tọwọ́ bọ̀. fàmà àsọdítùn fàzárù ufin súnbùlìhì. ẹni tó bá mọ̀ pàlá dáadáa ó rí mi dáná mọ́ Muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ táwọn bí kọ́kọ́ testify ó ní àrúyà alàlàsánátù. alàlàsánátù mínárì jáde sọ́ọ̀lì. èsè gbogbo èèyàn ní máa ń lálàá gbogbo èèyàn kọ́ àlejò lábẹ́ tú fúnra wa gẹ́gẹ́ bí ẹ bá lálàá tó bá réjò lójú àlá kí ní sọ. àní ẹ̀sọ́ báwọn tí ń bú àyí kò tí ì dìjà. àrúyà alàlàsánátì mínárì jáde sọ́ọ̀lì. kèdìjà kún jáde ná mímọ́ kún má kú yàn mọ́ lórí platform wọn kí wọ́n jáde síta kájọ ná mímọ́ là ń sọ yìí knowledge àti wisdom there is a difference between dream and a vision. mo tún gbé yẹn wá fún ẹ mímọ́ là ń sọ yìí tí ń bẹ lára mímọ́ là ń sọ yìí à ń sọ̀rọ̀ mímọ́ ṣé gbogbo èèyàn ló máa ń pa àlá ni. kọ́lá tẹ̀sírọ̀ ọ̀nà sábúà sí nínà dábà fàmà asọ́dítún fàzàrù fẹ́sùnbùlì ìlà kọ̀lílà mímọ́ tàkùlù. mímọ́ tàkùlù ẹ̀yin gẹ́gẹ́ yín fúnra ara yín tẹ́ ẹ bá ṣe sùúrù dáadáa ebi ọdún méje kan pa yín níbi tó fi jẹ́ yín pé màálù tó gbẹ ń gbé màálù
limani yakuluna sab'an ijafun. ẹ wá farabalẹ̀ wo bá Ànábì Yusuf ikú ọ̀la yìí o. wa sumbulatin khudurin wa ukhra yabisatin. Allah ń sọ̀rọ̀ mímọ́. ya ayyuhal mala'u. a sọ̀rọ̀ mímọ́. aftuni fi ru'yaya in kuntum li ru'ya ta'burun. abáwa Amiru Jalala ẹ ní dààmú gbogbo wọn tó wà lórí platform yìí lè ní méjì lè sí èsì tí ìhàn pọ̀ fúnra rẹ̀ èsì ní èsì tó lọ́wọ́ bá yàn fọ èsì ní àmọ́ Ọlọ́run tó bá jẹ́ yí pé èmi yìí tó bá yẹ pé ogun tóbìnrin yẹn sọ lébi lórí tó ní mo sọ asọ́mu lóòótọ́ àníwò obìnrin tó ti lórí ọkọ mẹ́rin ó ti jókòó ara rẹ̀ tó ti kiri ọkọ káàkiri tó jẹ́ pẹ́ni tó mú ẹ wá sí tíráfù tó wà iṣẹ́ tiwa ní iṣẹ́ Ọlọ́run iṣẹ́ tiwa náà ń bẹ lára rẹ̀ mi ò gbà owó lọ́wọ́ rẹ̀ rí mi ò sí ilé ẹjọ́ tí mo ti wà lórí Facebook yìí kí n wá gbọ́ owó lọ́wọ́ ẹnìkan kó wá ní mi ò ṣiṣẹ́ bò àbí kó wá mo wá gbọ́ owó kí ni mo gbà lọ́wọ́ yín tí ń là mí. bilutfika ya ila aliha alamina. ìwọ gẹ́gẹ́ fúnra rẹ tó ń sọ̀rọ̀ tó ń bú Sheikh Diwanu láìní yásì jáde ná mímọ́ ẹni kì í mọ́ bùa ẹni kì í mọ́ sọ̀rọ̀ àlámọ́ aláyẹ pè wá sórí platform yìí kó wá sọ ẹni kì í mọ́ sọ̀rọ̀ olóṣèlú mọ́ gbà tó dìje tọrọ olóṣèlú lẹgbẹ́ síta gbogbo ọ̀nà tí mùsùlùmí ẹgbẹ́ yóò fi wo ni alálábòsí ni yẹn lórí bútíkọ̀ Sòkòtò yóò tó lẹ̀ yìí. bilutfika ya ila aliha alamina. agithini ya wali yalimuminina. Ọlọ́run wà níbi. alimtu bí anani abudun zeli. wọ́n ti mọ sáré pa ọgbà sí àdámọ̀ sùn. wọlé sásì wá àkàkọ́ tún límù kúmi nílẹ̀ Haúsá ọ̀padà sàgbà kò ní lára sí àdámọ̀. ìjàmọ̀tù àǹtàgà fún. kúmi tá ń tọ́ yín náà ọ̀padà sàgbà kò lára sí Ibrahim ni. wàá ní mọ́ọ̀lá káírà náà sì rí. ẹ wọ́n sọ pé àwọn àbọ̀ àìsè ìwọ ta ló sọ pé pọ̀ mẹ́nu àfa ta ló sọ fún ọ pápá ni ọ. wàyà fatahu. ta ló sọ fún ọ kọjá wá iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ sun yín ni. wàyà fatahu faftahu làbàbí. ẹni tọ́rọ̀ bá yé látàkfàlà sábàbà kàlámì wà wá dìtà òun. látàkfàlà sábàbà kàlámì wà dìtà òun. wàlìkẹ́yìnbà wàlìkàmù wàlìmọ̀kánà ti jẹ̀míyà. wàlìkẹ́yìnbà wàlìkàmù wàlìmọ̀kánà ti jẹ̀míyà. wàlìkẹ́yìnbà wàlìkàmù wàlìmọ̀kánà ti jẹ̀míyà. ayé wo ni ọ̀rọ̀ tó fẹ́ sọ. usika fi nusmili kàlámì bí kàmùsà. kẹ́rì wọ́n wulẹ̀ lọ́ra wa ni mímọ̀ ń bẹ́lẹ̀ ẹgbẹ́ nígbà ń sọ ọmọ yìí ń bẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ Olúwaṣọ́ lórí burúkú àfà sáfà làwọn yìí ni gbogbo àwọn ọmọ Olúwaṣọ́ yẹn kí wọ́n kì í sáfà wọ́n ń jó oògùn ológun ni wọ́n kó búra kó búra Al-Qur'ani búra ọmọ Olúwaṣọ́ kó búra kó gbà Al-Qur'ani ipò àti ṣáìdá nẹ́tíwọ̀kì rú ṣẹbẹ́ ẹ̀dín flọ́ọ̀dì program wa ẹ̀jẹ̀ àdìbí wáṣọ̀ láì mọ́ ẹ̀dín flọ́ọ̀dì program wa gbogbo YouTube lẹ ti bàjẹ́ oníkẹ́ mẹ́sẹ̀ tí wọ́n bá ti rí tẹ́ bá tún bú wọn bá wọn mọ̀ dààmú nẹ́tíwọ̀kì ní ẹwà yẹn bẹ́ẹ̀ ti ń dààmú ayára ṣé Islam náà lè tẹ̀ sí. wàlíkẹ́ìfà wàlíkàm wàlímàkánà ti jẹ̀míyà. wàlíkẹ́ìfà wàlíkàm wàlímàkánà jẹ̀míyà. ẹni tó wá fẹ́ báyẹn jà rántí nǹkan márùn-ún o. látẹ̀kfàlà. rántí pé kí ló fàjà kẹjà. òsì kanusmil kàlámì bí kàmùsà. márùn-ún pé nǹkan márùn-ún kan bẹ tí mo fẹ́ sọ fún ọ o tó bá fẹ́ báyàn jà tó bá fẹ́ báyàn fa wàhálà tó bá fẹ́ báyàn fa fìtínà lọ́lẹ̀ lórí rẹ̀ àsìkò tí wọ́n ń jà lọ́wọ́ tí wọ́n ń kíbò sí tó ń bú mùdúrú mọ́kàsí wọ̀ yìí náà ni. látẹ̀kfàlà ń sábàbà kàlámì wà wá kí. sọ̀rọ̀ rẹ tí kò bú mùdúrú mọ́kàsí sọ̀rọ̀ rẹ tí kò bú sí àdámọ̀ tó ní kí ni sẹ́ wọ́n lẹ̀ Yorùbá gbé mùsùlùmí ẹ̀dẹ̀ ń wòran. wàlíkẹ́ìfà wàlíkàm wàlímàkánà jẹ̀míyà. ìwọ náà ló ń bú sí Sulaiman Faruq oníkíjìpá ìwọ náà ló ń bú Sanusewu ìwọ náà ló ń bú Buhari ìwọ náà ló ń bú Abajami àmì ọlọ àwọn olówó kù tí wọ́n tún yanjú ju àwọn eléyìí ló ń di Islam lẹ́nu nílẹ̀ Yorùbá. látẹ̀kfàlà ń sábàbà kàlámì wà wá kìtà. ọmọ tí ọba ti tán bí ti ṣe náà nù ni. ẹ padà sínú ayé Suratu Yusuf yẹn mímọ́ là ń sọ fún wa bá a bá fẹ́ bú yàn á dẹ̀ mú wọn náà Qur'an. wà á kọ́ ọ̀dà alimálíkù yìí ní àrà bákọ́rá tí ń sì máa ní. yakulu nasabuwa ní ìjà fún wasabuwa ṣubú láti ní kudurin wà ó kárọ̀ yà bí sàtìn yà ayọ̀ alimọ̀lá àftúni fírù yáyà nǹkan tún lè rú ya tààbùdù. ìdá ń sọ múra wa náà nù ni ọ Ànábì Yusuf ti wá analyze
ó ti analyze ẹ̀ pé bó ṣe rí ni bí ló ṣe rí bí ló ṣe rí ni wọ́n wá gbà Ànábì wa Yusuf sí minister of agriculture ipe wọn náà ló tú àlàyé oúnjẹ ìgbógun lólè Ànábì Yusuf kó lé alálọ́lá ló sọ fún bàbá ẹ̀ ló fi kó lé alálọ́yẹ́lá ló sọ àyà Suratu Yusuf ẹlẹ́kẹta yẹn abẹ́lẹ̀ kẹrin ni tá Ànábì Yusuf ti ń sọ yí pé ìsìkọ́lá Yusuf lè àbí hìhì mẹ́kọ́ ìsìkọ́lá lè Yusuf lè àbí yá àbátì yá àbátì ìnírọ̀ àìtò àdá aṣára káwọ́kábá wàṣàmsà wálígọ́mọ́ra rọ̀ àìtò ìyíṣà àjìdí. Ànábì wa Yusuf ọ̀gá nínú àwọn ọ̀jọ̀gbọ́n. ìsìkọ́lá Yusuf lè àbí hìhì. ojú rẹ̀ bọ́ orí pé mo jọ Ànábì Yusuf wọ́n gbà tó tí ò sí mọ́lẹ̀ lára yín. ìsìkọ́lá Yusuf lè àbí hìhì yá àbátì. obìnrin tẹ́ ń sọ tẹ́ ló bú mi yìí tó wá ń sọ̀rọ̀ mi ní tó bàjá náà ní kó fẹ́ kí n fẹ́ òun ìsìlẹ̀ fẹ́. àyímọ́lẹ̀ ń bẹ lára tiwa ìgbówó lọ́wọ́ rẹ̀ rí láyé ìbò sùn rí ìṣẹ́bọ̀ wà náà fún òògùn mi ní kọ́sọ́mà kí wà ní wàhálà táwọn wa bá ara wa jà lélẹ́. ìfìkà yá ìlà àlìhà àlàmínà. ìbálá yìí náà ni ìfẹ́ káwọn lè yóò stress mi jù àwọn léyìí níta fẹ́ nára wa sí program tó ń bẹ tá a tún lọ lẹ́nìí a níwà sí méjì lẹ́yìn eléyìí ṣé náà láwọn abọ́ sórí ètò láwọn ṣe program 2 hours 3 hours kí là ń rìn ní káàdì tíra fún yàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ abẹ́ẹ̀ tẹ́ ń wò mí lẹ́nu ìbànújẹ́ òdòpin inú ayé nìkan kan ní. àmín Suratu Yusuf yẹn mọ́ gẹ́gẹ́. ìfìkà yá ìlà àlàmínà àkísí ní yáwàlí wọ́n fẹ́ wó ṣe Ibrahim wọ́n fẹ́ wó ànẹ́bì lára wa ni. bí a nà ní àbúrò zẹ̀lílù gbogbo yìí. ọ̀lẹ́ sàṣì wá kàkọ́ tún líhìmù hìnà zunubi jámọ̀tú àtàgà fúru gbogbo àwọn tó ń sọ fún wa ọlọ́run bá forí jù lọ. mo ti sọ́jọ́ kan rí àbáwọ̀ Saraf àbáwọ̀ Saraf ẹ máa wí mo ti sọ́jọ́ kan rí. àbáwọ̀ sọ́jọ́ kan rí. mo ní Facebook tẹ́ ń wò yìí. Facebook tí ẹ ń wò yìí. ibẹ̀ ni ẹlòmíì ò ti sórí etí ò ní tán. ibẹ̀ ni ẹlòmíì ò ti sórí etí ẹ̀ tí ó sì ní tán láéláé. Facebook tẹ́ tún wá wò yìí. Facebook táwọn yìí bákan náà. ẹlòmíì ó ṣàgbákò ọmọ rẹ̀ ó ṣe àrọ́mọdọ́mọ rẹ̀ ó ṣe. ẹlòmíì ó ṣe àgbákò ọmọ rẹ̀ ó ṣe àrọ́mọdọ́mọ rẹ̀ ké lọ́nà kele pé jẹ́ náà tún ṣe. nítorí àfọ àgbà kan àbọ̀ onítàlímù. nítorí pé àfọ onítàlímù. onítàlá tún náà mọ̀ rọ́bì bíbí ìlàyà lè ájílì ìrìjọ́ka. yàmọ̀ ọ̀làlímọ̀ àlì àlá lè ájílì ìrìjọ́ka yàmọ̀ ọ̀làlímọ̀ àlì. ẹni tá a gbówó lọ́wọ́ rẹ̀ rí ẹni tí ò ra aṣọ fún wa rí ẹni tí ò ra bàtà fún wa rí ẹlòmíì ò lè lálàá tó yanjú ẹni tí ò láyà tó clear ẹni tí ó lálàá tó clear tó balance òun náà lẹni tí ó jẹ́ yí pé ààbò àníyàn rẹ̀ clear sọmọ ọlọ́mọ ẹlòmíì gbogbo tó bá ṣe láyé yóò padà bí ṣẹrú ni ẹni tó bá ti ń ba tọmọ ọlọ́mọ jẹ́ àwa òsùn àwa òwò nítorí pé káwọn èèyàn lè gbẹ̀njọ́ì ní ti ń bẹ lọ́rọ̀ wa kọ́ bá waste sóòdè tẹ́yìn fẹ́ ṣe fún mi lónìí tó fẹ́ sọ mí déèyàn ẹni tọ́lọ́hun ọba sọ dèèyàn bí gbogbo ayé bá pawọ́pọ̀ kò ní èdè yàn Allahu akbar Allahu akbar Allahu akbar kẹ́bí. kí Saheed Shittu kó búra nígbà ànátọ̀ ń gbọ́rọ̀ yẹn ànátọ̀ ń gbọ́rọ̀ mi tán gbé wa pọ̀ wọ́n gbọ́ orí tẹ́lẹ̀ tí wọ́n bá ní plan lẹ́rìí mi tí wọ́n bá ní plan kẹ̀kẹ́ lẹ́rìí mi tẹ́lẹ̀ tó yẹ kó gbọ́ orí ọlọ́run ò jẹ́ ọmọ ga sí àmọ́ tó bá gbọ́ orí tó fẹ́ fi wo platform mi ni bó ṣe wù kó ga tó jókòó wálẹ̀ bẹ́ẹ̀. Allahu akbar Allahu akbar. ọlọ́run ò bí ṣe ń fẹnu sá gbogbo àwọn ẹni ọlọ́run yìí tí Saheed Shittu ń ṣépè báwọn àfáà tí Saheed ṣépè fún ṣe Adama tí ń ṣépè fún ṣe Kamaludin tí ń ṣépè fún Mudiru Markazi gbogbo tó bá ṣe ọlọ́run jò dúró jẹ́. Allahu akbar Allahu akbar inna dina Muhammad. ẹ wá pè mí lórí fóònù ẹ mọ sàrẹ mọ sẹpẹ ẹ pè mí lọ́gànjọ́ ẹ sẹ́ni fọ́ìsì fún mi gbogbo àwọn fọ́ìsì mo bolúwa sọ ìgbogbo ẹ̀ níbẹ̀ lọ́wọ́ mi o gbogbo fọ́tò tí mi Zainab Sulaiman dẹ̀ fi sí ara alẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ lára lọ́wọ́ mi kí ló dé ẹ wá bọ́ sórí platform lánàá ẹ wá ń bú mi ẹ wá gbé fọ́tò mi wá mo jà mọ́lá ẹni tó fàyè ní mi tí mo ti dára mi mọ̀ mi kì í dààmú lẹ́ni obìnrin rárá mi kì í dààmú gbogbo nǹkan lọ́mọ bò ní mo ní ní téèyàn lè fi fẹ́ràn mi mo sì ní tó jẹ́ pé ẹni tó bá sọ pé òun fẹ́ràn mi tí ò fẹ́ràn mi dénú tó bá dọ́dọ̀ mi mo ní tí ń bẹ lára mi tọ́lọ̀ ń ṣe fún mi. Allahu akbar Allahu akbar inna dina Muhammadan wa kitabahu wákìwá hàmù kí. tó yẹ pé bí wọ́n ti ń sọ̀rọ̀ tẹ́bí wọ́n ti ń sọ̀rọ̀ tó ọ̀fẹ́ tó sọ̀rọ̀ tó kọ̀kọ́ sórí black media tó lọ kàn kankan síwájú rí ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ jọ̀gbọ́n yóò ní key point ibi tí ń lọ rìn
ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ akin ọ̀rọ̀ tó lọ tọ́jọ̀gbọ́n yóò mú. Inna dina Muhammad. President ìlú tó bá fẹ́ sọ̀rọ̀ yóò kọ́ síwájú kó má bàa kọjá là. Wàkìtàbàhù wákìwá àmùkìlà. tó bá jẹ́ pé mo sọ fún Zainab Sulaiman kó máa lọ lè gbìyànjú kó máa lọ lè ṣàṣẹ́wó gbogbo ohun tí mò ń wá láyé mi kì í má rí àmẹ́tí ìbá sọ fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́nu bú mi kan yóò tán tọmọ yóò tán gbogbo ẹni tó bá fẹ́nu bú mi lórí tí mi ò ṣe tó sì ní mo ṣe mi ò gbowó lọ́wọ́ rẹ rí mi ò bẹ́ẹ̀ sùn rí nígbà tó rí ọ̀mì yìí náà ni níjọ́ tó jáde kó onú ilé ibi tó wà tó ń sọ̀rọ̀ ní Saudi tí wọ́n mú ẹsẹ̀ pé èmi yìí náà ni mo gbàwé lọ́sàn-án lóru lára ẹ̀yìn báyọ̀ ṣe rí láyé pé ń kábàá kẹ́ni wọ́n kábàámọ̀ lára mi rí ẹni tí mi ò gbowó lọ́wọ́ rẹ̀ rí mi ò kọnu sí ẹ pé mo fẹ́ fi orí obìnrin ń dààmú lérí mi nì obìnrin ń dààmú lérí mi kìí ṣe àwọn olóòórùn yẹn èló ní gbà èló ní bẹ lọ́wọ́ ẹ̀ mi kì í fẹ́ bínú sí èèyàn mi rẹ̀ kí fẹ́ ń sọ̀rọ̀ tó le àmọ́ àwọn eléyìí wọ́n kàn ń tẹ̀ mí jojúmọ́ Saheed Shittu kò lẹ́kọ̀ọ́ lákàyè rẹ̀ ti yẹ ẹni tí burú àwọn Sheikh Adam sáà èèyàn lè yún ẹni tí burú Kamaludin sí èèyàn nu ẹni tí burú Mudiru Mẹ́kà sí èèyàn nu gbogbo àwọn olórí Islam tẹ́ ń bú mọ oore tán ṣe sí di Islam ni ẹ̀yin olóore kankan bí yẹn bá bá yín jẹun pọ̀ ẹni ń sàgbà kónú ẹ padà síbi sí Ànábì Yusuf di tú àlá yẹn mo ní ètí mo fẹ́ yọ ń bẹ̀ níbi tá Ànábì Yusuf di tú àlá yẹn àyà 47. Kọ́lá tẹ̀sírọ̀ ọ̀nà sábúwá sí nínà dábàn fàmà asọ́dítún fásarù fi sùnbùlì ìlà kọ̀lílà mi máa tàkùlù. gbogbo yín rẹ̀ ti ń gbọ́ kẹ́ni ẹkún rẹ̀ mọ́ bí n gbé kí ló ṣẹlẹ̀ gbogbo yín rẹ̀ ti ń gbọ́ tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ́ ìfọ́ọ̀mù èèyàn kan nítorí pé bájá bá sọ pé òun ọmọ gbọ́mọ lọ́wọ́ rẹ̀ nítorí ẹ̀kájú ó ṣe náà ní ká náà pọ̀ pa lẹ́nu pé ariwo rẹ̀ ṣe wá rí báyìí. Kọ́lá tẹ̀sírọ̀ ọ̀nà sábúwá sí nínà dábàn fàmà asọ́dítún fásarù fi sùnbùlì bẹ́sìn bá ìlà kọ̀lílà mi máa tàkùlù. iṣẹ́ ọlẹ́hùn kan Ànábì Yusuf jẹ́ bí o ó fẹ́ tú àlàfọ́ba Ànábì Yusuf ó fẹ́ tú àlàfọ́ba ọba ti sọ̀rọ̀ àlá rẹ̀ òun rí màálù méje tó sanra òun rí màálù méje tó rù òun láwọn ewé epo kan. ní àárọ̀ sábúà bàkọ́rà tí ń sì máa ní yákùlù nà sábúà ní ìjà fún wàsábúà ṣubú láti ní kúdúrìn wàhùkàrọ̀ yábì sàtìn yá ayọ̀ alimọ̀láwù àtúní fírù yáyà nkuntun lè rú ya tààbùrù. Ànábì wa Yusuf fàmà asọ́dítún fásarù fi sùnbùlì ìlà kọ̀lílà mi máa tàkùlù. ẹni tó jẹ́ ipò oníyẹ ọjọ́ tó wà Nàìjíríà tó onítọ̀ ṣúgà tó onítọ̀ bá ti dá Àbújá tẹ́ẹ̀sì tá ń ṣe fún ọ tẹ́ẹ̀sì yẹn ọ̀dá àwa ní kó fi nǹkan kan wẹ̀ nǹkan tó wá lọ fi wẹ̀ títọ̀ ṣúgà yẹn fi kó lára rẹ̀ nǹkan òun náà lọ wá ń bú. kọ́dà tẹ̀sírọ̀ ọ̀nà sábú àǹsì nínà. kọ́dà mi ò gbowó sàrà lọ́wọ́ ẹ̀rí kọ́dà kò sẹ́ni káàdì fún mi rí láyé gbogbo àwọn tó mọ̀ lọ́rọ̀ mi náà bí ọ́. kọ́dà tẹ̀sírọ̀ ọ̀nà sábú àǹsì nínà dábàá. Ànábì Yusuf wọn sọ fún yín pé ìwọ bá. fàmà asọ́dítún. ẹ mọ̀ tó ẹ̀yin méje inú ẹ̀yin méje ń bẹ nínú ọdún méje kan bọ̀ nǹkan oko yín ó dáa tẹ́ bá ti ń jẹ ẹ má jẹ kú jẹ ẹ jẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba yìí Ànábì Yusuf ń jẹ́ ọmọ ayé wa nù ní pé gbogbo ń tá a bá ń jẹ ká má jẹ bàjẹ́ spiritual Ànábì Yusuf fi ń tó àlà wọ́n rí màálù lójú àlá yín wọ́n ń sọ̀rọ̀ pé bí ó pa àwọn èèyàn nínú ìlú bẹ́ẹ̀ náà làlá tí wọ́n bá tú fún ọ tó contradict lára rẹ kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ nípa àlá ìmọ̀lẹ̀ kan ní ń bẹ lára ẹ̀dá tí bá ń tó àlà kéje pé mo ń prove ara mi àbí mo sọ pé mi ni mo mọ̀ ń pa rẹ̀ jù àmọ́ ṣé dọ́lọ́run rán mi dandan ni kí n wá jẹ. zálíkà lìyálàmà àní láwọn akúni òbílígọ́ ibi wàhánà láàláyàdí kéèdálẹ́kọ́hì ni. tí o sì gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ tí o bá ti yọ ayé Al-Qur'ani tá a ké nísìnyí. zálíkà sọ̀rọ̀ tó dájúdájú o zálíkà. zálíkà. jẹ́tí kò gbọ́rọ̀ mi o dòkólẹ̀ dáadáa o. zálíkà. zálíkà lìyálàmà àní. iṣẹ́ tí mo ń ṣe yìí o tí ìbá mọ̀ ń parẹ̀ ní ìní sọ níta àti iṣẹ́ tó ti lé lọ́dún kan tá a ṣe tíra lélẹ́rí ní tíjọba lù ló ń tẹ̀ níta àgbé sílẹ̀ ojú ìjà lọ o. ntí àgbé sílẹ̀ ojú ìjà lọ. abẹ́kọ̀lé ọlọ́lá. afẹ́kọ̀lé ọlọ́lá. abẹ́ra mọ́tò ọlá. abẹ́ra mọ́tò ọlá. ntá àgbé sílẹ̀ ojú
jà lọ ìyọ́nú Ọlọ́run là ń béèrè fún ìyọ́nú Ọlọ́run ẹni tó wáyé ti bínú wa ìdàkejì ó kọ́ wa ní òṣìṣẹ́ lára ìmọ́lẹ̀ ànábì là ń béèrè ẹ ló wà àwọn kìrìsìtẹ́nì tó ń sọ̀rọ̀ alájojúmọ́ ìyọ́nú ànábì là ń béèrè ọ̀rọ̀ alájojúmọ́ ìta àgbé ẹ̀yin ò ní jẹ́ bẹ́ẹ̀ àìdíkún ẹ̀sìn rárá ìta àgbé sílẹ̀ ojú ìjà lọ. Ànábì Yusuf wá jókòó wá ń sàlàyé fún ọba ipe tẹ́ ẹ̀ bá fẹ́ kébi ọ̀pá yín nínú. kọ́lá tẹ̀sírọ̀ ọ̀nà sábúàsì nínà dábàá fàmà hasọ́dí tún fàṣàrùhù fi sùnbùlì. Ànábì Yusuf yìí wá ń sọ fún ọba yìí pé tẹ́ ẹ̀ bá fẹ́ kébi ọ̀pá yín nínú ìlú yìí tẹ́ ẹ̀ fẹ́ kí ìyà ó jẹ yín nínú ìlú yìí tẹ́ ẹ̀ fẹ́ kéwé oko yín ó gbẹ nínú ìlú yìí tẹ́ ẹ̀ fẹ́ kí ìyà ó jọ ọmọ yín nínú ìlú yìí tẹ́ ẹ̀ fẹ́ kọ́ ọmọ yín ó kú nínú ìlú yìí nítòkù tó yẹ kẹ́ ẹ ṣe náà ní pé gbogbo oko tẹ́ ẹ bá rí. fàmà hasọ́dí tún fàṣàrùhù fi sùnbùlì. Ànábì Yusuf wá wú ọ̀kẹ́kẹ́ wá tó àlà fún wọn yìí pé bí ó padà ṣẹlẹ̀ bí ọdún méjì ó padà ṣẹlẹ̀ àmọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ kó ṣẹlẹ̀ gbóúnjẹ oko yín pamọ́ bí wọ́n ṣe lálàá yìí náà ni tíyẹn bá rédíò lójú àlá ẹ mọ̀ wí. tẹ́ ẹ bá rí ejò lójú àlá rẹ̀ ọ̀sùn wá réjò péjọ yọ sí ọ. nǹkan bíi 3 sí 4 ní sọ fún wa. nǹkan bíi 3 ní túmọ̀ fún wa. tíyẹn bá rédíò lẹ̀lẹ̀. tẹ́ ẹ bá rí ejò lílẹ̀ ẹlẹ̀. orí ìfẹ́tẹ̀tẹ̀. orí ìfẹ́tẹ̀tẹ̀ orí sánsan ojú ara lọ fi rí. tẹ́ni wọ́n bá wà nú oyún. tẹ́yìn náà bá wà nù tó bá jẹ́ aláboyún ni. tóyún tó wá rí pé ejò yẹn dùn ún rí. tó wá rí pé ejò náà ó dùn rí. obìnrin ni ó bí. obìnrin ni ó bí. tó bá jẹ́ pé ejò tó rí yẹn. tó yẹ pé ejò tó rí ni. ejò yóò wá òkè lára. ejò náà wà òkè lára. ó ṣeéṣe. ó bí ọkùnrin. Allahu alamun bí àdá ikún wákàfọ́ abiláì wàlíyàn wákàfọ́ abiláì nasira tíyẹn bá wá rí ejò. tẹ́ bá wá rí ejò. tíyẹn jọ ń ṣeré. tẹ́yìn jọ ń ṣeré lójú oorun rẹ̀. orí ejò ọjọ́ ń ṣeré lójú oorun. orí ejò lójú oorun rẹ̀ wá jọ ń ṣeré. ńgbà tí wọ́n jọ parí ọ̀rọ̀ wọn. ìgbà tí wọ́n jọ parí ọ̀rọ̀ wọn tó fi gúnlẹ̀. ó wá tají. ejò máa ń bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lójú àlá. ejò máa ń bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lójú àlá. ejò máa ń bẹ́ẹ̀ lómi yóò yíra padà kó lẹ́yìn yóò sì dejò. ejò ẹlòmí máa ń yíra padà kó lẹ́yìn yóò sì dejò. irú wọn sábà irú èèyàn tí bá ń lálẹ́ ejò yìí máa ń sábà lálẹ́ omi. irú èèyàn tí bá ń lálẹ́ ejò sábà máa ń lálẹ́ omi. nítorí tójú orí bẹ̀ ni pé ejò àwọn ejò kan bẹ inú omi náà ń gbé. ìtọ́jú orí bẹ̀ ni pé àwọn ejò kan bẹ inú omi ní gbé. ṣébí wo obìnrin wọn náà rí njọ́ tó ti fẹ́ ni tíra wọ́n yín bára yín mo rí páyé rẹ̀ ń dání. ọ̀rí páyé tiẹ̀ ń dání. ẹni tó bá wá lálẹ́ ejò. ẹni tó bá wá lálẹ́ ejò. torí ejò lẹ́lẹ̀. torí ejò lẹ́lẹ̀. pé ejò yẹn ti kú. pé ejò náà sì kú. ọwọ́ adé akọjá. ọwọ́ adé akọjá. alátó láyẹn. alátó láyẹn. ìdí sọ fún wọn náà ni pé kẹ́ni yóò múra o. kẹ́ni náà kó múra. kọ́mọ bá lọ lè lùgbàdì láàárọ̀ ọkùnrin kan àbí láàárọ̀ obìnrin kan. kọ́mọ bá lè lùgbàdì láàárọ̀ obìnrin kan àbí láàárọ̀ ọkùnrin kan. bí ẹ bá wá rí pé ejò ń dààmú yẹn nínú ilé. bí ẹ bá rí pé ejò ń dààmú yẹn nínú ilé. ejò yẹn ń dààmú wọn. ejò yẹn ń dààmú rẹ̀. kèése ní òru o. kèése lóru. àbóyá ọ̀sán ni àbóòru. bóyá ọ̀sán àbóòru ni. The title of the book is Direction with Power of Spirit. Wọ́n ní kí lórúkọ òwe òun Direction with Power of Spirit. Ọwọ́ àkáàkiri bẹ́ẹ̀ dé bá jẹ́ ẹ̀rí. ìtọ́nà pẹ̀lú agbára ẹ̀mí. bẹ́ẹ̀ dé sóde ẹ̀rí bẹ́ẹ̀ dábùjẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ dé lọ́rin ẹ̀rí bẹ́ẹ̀ dábàkúta ẹ̀rí. Ìwé àlá ni I don't understand this man. ìta gbé sílẹ̀ ó jù jà lọ. Ọlẹ́ kọ́ lọ understand àwọn tó bí ọ. ìta gbé sílẹ̀ ó jù jà lọ. Afẹ́kọ́lé ọlọ́lá. afẹ́kọ́lé ọlọ́lá. Afẹ́ra mọ́tò ọlá. ìta gbé sílẹ̀ ó jù jà lọ. Tí ẹ bá rédíò ńlẹ̀ tí ìwọ́n dá kọjá. Tí ẹ bá rédíò ńlẹ̀. tẹ́ ẹ bá rí ejò ńlẹ̀. tọ́wọ́ dá kọjá. tọ́wọ́ dá kọjá lójú àlá rẹ̀. ó ń ṣe déédéé poison. ó ń ṣe déédéé poison. bí ẹ bá ẹnìkan ló bá ná Muhammad. ẹnìkan ló bá anábùwà Muhammad. ipe ọkùnrin kan bẹ. ipe ọkùnrin kan bẹ. Umar. ọmọ Umar ló ń jẹ́. Umar ló ń jẹ́. Ibn Umar. Ibn Umar. ó sọ ipe ẹnìjọ́ kan àwọn lọ bá Ànábì. ipe ejò pa àwọn kan. ìgbà táwọn wá dọ́dọ̀ Ànábì. sallallahu alaihi wasallam. àwọn àpéjọ tó pa àwọn Ànábì wá sọ pé báwo ló ti jẹ́ wọ́n á explain pé ejò yìí ìmọ̀ ń dààmú wọn nulẹ̀. Ànábì wá ní tí yẹn bá rẹ́jọ nulẹ̀ kí yẹn ọmọ péjọ yìí fọ́jọ́ mẹ́ta kí yẹn òfejò lẹ̀ nulẹ̀. ní tí mùdírù mọ́kàsí ń sọ fún wa nù ní àwọn kìrìsìtẹ́nì wa tọ́ bà díìsì yẹn ipò bò l'Ànábì ó sì ní kéjú owó ànulẹ̀ fúnjọ́ mẹ́ta. ní tí mùdírù mọ́kàsí ń jẹ́ ọmọ ayé wa nù ní pé gbogbo àwọn àdíìsì tẹ́ ẹgbẹ́ra lé yẹ ẹ̀yin tẹ́ ṣòkòtò yín ò tó lẹ̀ ẹ lọ lè ronú ẹ̀yin lẹ́pọ̀ jù lọ́ọ̀láì. Ànábì wá ní kí o fẹ́ jọ lẹ́jọ́ mẹ́ta nulẹ̀ kí o máa lé tẹ́jú yẹn bá sẹ́yìn pánkọ́ àwọn àdìsí ní gọ́ọ̀nì kẹfí sí i tí bàbá mùdírù sọ fún wa nìyẹn. Àláì pé kéèyàn máa jẹ lọ́wọ́ Ànábì wá sọ pé tí yẹn bá ń jẹ lọ́wọ́ tẹ̀sí sí bàbá lé kéèyàn tẹ̀sí sí bọ́ kéèyàn fẹ́ sísìn yẹn lẹ̀ kéèyàn máa jẹ lọ sálà àdìsí nu àdé sọ fún yẹn ní òrí bẹ́ẹ̀ tọ́lábùrẹ̀ ìrìnì
Talabul ilmi faridatun ala kulli muslim. ìyẹn máa wá mímọ̀ ní àtọkùnrin àtọ ẹjẹ́ wá mímọ̀. Talabul ilmi faridatun ala kulli muslim. Ògbó ẹ̀yin ní kó má ṣe sàárà mọ́. Èmi bí mo ṣe wà yìí mo níyàwó ọba kan àní sọ fún yín. Ẹ̀yin wo ẹ̀yin tó bí kẹ́ tó ẹ̀sìn mi ẹ̀rọ mẹ́kọ́ lè kéwú ẹ̀ẹ́dásà látúlẹ̀ ẹ̀ẹ́lọ́rẹ̀ kẹ́tẹ́ǹsẹ̀ sí Islam àbí kẹ́ kọ́ mẹ́sálásí àbí kẹ́ kọ́ lè kéwú. àní láwọn àkúní òbílígọ́ ẹ̀bì wà náà láhàláyà di kédàlíkọ́. ẹ̀bùn tọ́lọ́mbù èmi nu ẹ̀bùn alálọ́lọ́mbù èmi ẹ̀bùn tọ́lọ́mbù wọn náà mójútó. zálíkàlì alámà. ọgbà yìí tẹ́ ń bú mi mi ò béèrè débẹ̀. zálíkàlì alámà ní. ọgbọ́ kan bẹ ó wà online náà ló wà àwájọ́ ń sọ̀rọ̀ ó wá sọ pé ìyàwó ọmọ ńlá lè jò níjọ́ tó sọ fún mi mo lẹ́gbẹ́ ní dàlámù ẹni kò sí ti ń jẹ́gbẹ́. zálíkàlì alámà ní lámú àfúníhùn bìlìgọ́ ibi. ẹni tí kò bá ní mímọ̀ lérí nǹkan máa pè mọ́ra rẹ kí ọ̀tá yìí tó gẹ́ nídìí ẹ̀sìn bẹ́ẹ̀rẹ́ nìkan ẹ̀ bu kìrìsìtẹ́nì ọ̀dá àwọn pásítọ̀ ọ̀dá àwọn wòlíì ọ̀dá àwọn ẹnìkan ọ̀dá ẹ̀yin lẹ́láyé ni kúrò ní tẹ̀ mẹ́sìn kankan báyìí. kùn mùsùlùmí kùn múmìnà kùn mùsìnà. àti mùsùlùmí nù yín àti àtàwọn tá a pè mùsùlùmí àtàwọn tá a pè àwọn kìrìsìtẹ́nì ò tiẹ̀ rí ti yín rò àwọn kan bá tiwọn lọ ní ẹ̀yìn bá lẹ́jẹ̀ ń bọ̀nà jẹ́. kùn mùsùlùmí kùn múmìnì kùn mùsìnà. ẹ lọ sórí YouTube wa àwọn iṣẹ́ ti wà ń bẹ̀ ó ti kọjá kámọ wá mọ̀ jà ẹlòmínà dúró nísìnyí wọ́n fẹ́ gbọ́n tí sí òníyàn sì fẹ́ jọ abẹ́ sọ sáwájú olórin. azazala sumaro ti bulisi la. ama sabayanu ni nazi waudan. warahamatun lilimu asabayanu nazi waudan warahamatun lilmuminin. asabayanu linna. tó bá dijọ́ mẹ́jọ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a tún gbọ́rọ̀ ejò ìpè ẹni tó bá lálẹ́ ejò kí ni ń sọ. ẹni tó bá lálejò kí ní túmọ̀ nínú ìgbésí ayé ẹ̀dá. ẹni tó bá tọ́bìnrin bá lálejò púpọ̀ ó ṣòro kó tó nílé ọkọ gbé. tóbìnrin bá lálejò púpọ̀ ó ṣòro fún obìnrin náà kó tó nílé ọkọ gbé. àdìgílẹ̀ àdìgílẹ̀ ní sòdodo. lẹ́tà wá ní sòdodo zálíkàlì alámà ní lámù àkúní òbílígọ́ ẹ̀bì wàhánà láàlá. èmi dẹ̀ máa ń sọ̀rọ̀ kan the quality of your thinking the quality. ẹgbẹ́ òsì àìwí òsì. àìwí òsì àìgbọ́bùsè. agbọ́mọgbà ní òkú tí ó jẹ̀bi Ọlọ́run. agbọ́mọgbà ní òkú tí ó jẹ̀bi Ọlọ́run. àìwí òsì àìgbọ́bùsè. agbọ́mọgbà ní òkú tí ó jẹ̀bi. agbọ́mọgbà ní òkú tí ó jẹ̀bi YouTube mi. mi ò ní blọ́ọ̀kù ẹnì kankan o. Adéníkẹ́ Akílápá kí ni mo fẹ́ blọ́ọ̀kù rẹ fún o lóore tó ń ṣe fún mi o kọ́lé fún mi kí ọ̀rẹ́ kí ló ṣe fún mi tí mo wá blọ́ọ̀kù rẹ ẹni tọ́wọ́ rẹ bá ti súde dí àdéhùn tí kálukú ó lè fọwọ́ ara ẹ̀rù òun ni kọ́ mọ bọ́ sórí pílátífọ̀mù tèmi torí mi ò bí ọ̀rẹ́ dé ní Facebook rà mi ò kí ń sùn o mi ò kí ń sùn bí ẹ bá rí mi dáadáa níta àárẹ̀ ọkọ̀ jí kí la fẹ́ bá yẹn jà sí àfọ̀ sáráfù níta àárẹ̀ nu ayé yìí pọ̀ ọ̀tọ̀ ní tọmọ kéwú ọ̀tọ̀ ní tẹbí ọ̀tọ̀ ní tààrà ọ̀tọ̀ lẹ́ni tọ́mọ̀ wá rí wo yí last week àwọn amítà tí ń gbà wọ́dù àwọn òbí méjìlá ní last week ṣe náà láwọn àmọ́ sọ pé à ń bá yẹn jà kí la fẹ́ bá yín jà sí àjọ gbọ́ra wáyé ni ẹ à lè gbà fún yín tó rásọ tẹ́ ń wọ́n yàtọ̀ sí tiwa ẹ lè wọ́n sọ ọ́rẹ́ báwa ṣe wọ́ yìí ẹ dẹ̀ lè sọ̀rọ̀ ọ́rẹ́ báwa ti ń sọ yìí Ọlọ́run ló fi bọ̀ wá àwọn sí Ádámọ̀ tẹ́ ń bú ṣe Kàmálù tẹ́ ń bú Mùdírù Mọ́kàsí tẹ́ ń bú táwọn obìnrin bá mọ bí Mùdírù Mọ́kàsí ṣe gbọ́n tó ni tán bá mọ bí Mùdírù Mọ́kàsí ṣe ń sọ̀rọ̀ oríire tó ni gbogbo obìnrin ó sì kú Mùdírù Mọ́kàsí wọ́n bá yín sọ̀rọ̀ orí YouTube account mi Sheikh Ridwan Niyas Sheikh Ridwan Niyas Sheikh Ridwan Niyas ẹ lọ subscribe sórí YouTube mi gbogbo ibi tán ti ń bá mi náà ní ti ń bá wọn nú jẹ́ tán bá débì kan lórí online wọ́n bá mi àwọn Facebook bò mí ń gbé mi àwọn ẹlòmí ń ṣe picture mi wọ́n ṣàdúrà sí àwọn ẹlòmí má dúà wá ẹlòmí wá interview wá nulẹ̀ àdúrà àwọn ẹlòmí ń gbà ìyàwó ọba tá à ń sọ lẹ́ẹ̀kan àlejò yìí náà lọ́lá ẹran la pa fún tá a di sọ ìdí Kùránì fún tí bùkátà rí bí akíní problem yín kí lẹ̀ ń sọ mi sí kí lẹ̀ ń sọ mi sí alájà wa kẹ́ni mọ́mọ́ òfin wọn lẹ̀
ìròrí ẹlòmí òjú tí ó jẹ lọ tó bá jẹ́ pé ẹgbẹ́ kájọ máa fà náà ní kò lé à ń sọ ní báwọn kìrìsìtẹ́nì ti ń ṣe lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ẹlẹ́kọ̀ọ́kọ́ lọ́dọ̀ wọn ìròrí tí yẹn kì í lò ó mi kì í sọ lọ́wọ́ mi kì í sọ lọ́wọ́ wọ́n ṣe kùránì fún ẹni kílẹ̀ fi kùránì ṣe kùránì tó ẹ pé ń jọ́ tẹ́lẹ̀ mi fẹ́ kú kùránì yìí lọ́yọ́ ọ̀nà àdánwò kùránì tó ẹ pé àwọn tí ń dèyàn láì kùránì yìí náà ni ẹ wá ní kí náà fi kùránì ṣe Ayatul Kursi ẹyọ kan ti tó Ayatul Kursi ẹyọ kan bí wọ́n ṣe ní mánì tó lànà síbẹ̀ ni wọ́n ṣe ní ẹlòmí kì í wọn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ ẹlòmí kì í wọn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ ẹlòmí kì í wọn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kó jáde sí mi ní clearly mo ní ìkẹ́ mọ́ kọ́mẹ́ǹtì bí wọ́n bá ń bú àwa òkè tó ń ràn wá lápá ni ó lè tẹ àwọ̀ bí kankan tó bá bá Facebook wa jẹ́ tó bá YouTube wa jẹ́ á tún síbò míì á síbò míì àmì ẹ̀ lọ́rọ́ tí sẹ́ẹ̀sì náà lẹ́ ń sìn ó sẹ́ẹ̀sì náà lẹ́ ń sìn yẹn. kò mùsùlùmá kò mùmínà kò mùsìnà azazala sùmọ́rọ̀ tìbílísì láàmì. ẹlòmí ò lè dèèyàn. kún mùsùlùmá. in tí ó kàn án láyé rẹ lòun náà. kún mùmínà. ẹlòmí sọ pé òun kírun ni àníyàn rẹ tí ò da yín kọ́. kún mùsùlùmá kún mùmínà kún mùsìnà. wọ́n lọ ẹlòmí ti kírun ẹlòmí lè pariwo ẹlòmí ti sọ rẹ̀ dájá. kún mùsùlùmá kún mùmínà kún mùsìnà. ẹlòmí ti lọ open Facebook mi nísìn. asasala sùmọ́rọ̀ tìbílísì láàmì. gbogbo ẹni tí sókòtò yín ò tọ́lẹ̀ tẹ́ ń kọjá yẹrí dákọ́dákọ́ ń bẹ táwọn sọ fọ́lọ́ ń pé bẹ́ẹ̀ ṣe ń wí nì kó gbọ́rọ̀ lẹ́nu ní tí ó sì gbà. Allah. àwọn òní ń táfẹ́ nìkan ṣe. Allahu lihudatun fi kulli nahibatin akulu fi kulli hali asibi Allah. mo ti fi wọ́n lẹ̀. yàrá hafili maasi inda shahawati. ìjọ tẹ́lẹ̀ mi ò rí ìwé gbà Kùránì yìí náà wọ́n ṣe fún tọ́jà wọn náà dánwò. amalim tabi hana shahida Allah. ìjọ tẹ́lẹ̀ mi ìfẹ́ bọ́ sẹ́rí ipò gíga Kùránì yìí náà ló gbé débẹ̀ o. Kùránì yẹn lè wọ́n fẹnu kú. shahida Allah. kọ̀tẹ́nìsì Kùránì yẹn lè fẹnu kú sẹ́sìn náà lè ń sìn yìí. ẹ máa rùn pa ẹ ní wọṣọ gidi irùngbọ̀n pọ̀ ní gbogbo obìnrin kọ́ ní ọ̀bẹ náà yín. àlọ́ olóòrùn gbà olóòtẹ́sì náà là ń sìn kẹ́ni kọ́ mọ́ sí dáadáa kẹ́ mọ́ báyé rẹ̀ jẹ́ ẹ̀yin náà lẹ́bù kìrìsẹ́nì ẹ̀yin náà lẹ́bù babaláwo ẹ̀yin náà lẹ́bù àfà ẹ̀yin náà lẹ́bù táwálẹ̀ yín gan níwájú ọlọ́run jọ́ọ̀jì gbogbo wa ọmọ ní amílà ń sọ́ọ́lẹ̀ àwọn fàyín nàfúsìhì wà mọ́ ní àṣà àfàlẹ́ wà mọ́ rọ́bù kàbíṣọ̀lá mílẹ̀ àbí. ẹ jẹ́ ronú gbogbo ohun tí kálukú wa bá ṣe ìrẹ́lẹ́sàn kálẹ́sàn o tó bá jẹ́ yí pé ìkà náà lẹ́sàn. àní ẹ̀ kálukú ọlọ́run kó bí kálukú. ìrẹ́lẹ́sàn ìkà náà lẹ́sàn. tá a bá gbowó lọ́wọ́ rẹ̀ rí àbá rojọ́ rẹ̀ lábùkù rí àbá mú tíra kan lẹ́rìí sáyẹ́dì sí tùrí láyé àbí lórí sáyẹ́dì náà bùtá bá fi ra búrò yín pé kí nǹkan ṣe yín kọ́lọ́run dédé aburú tá a rò sí kọ́jẹ́ tiwa. asin ìlànà sí tẹ́sítà bítkùlù bá hù mọ́. asin ìlànà sí kílẹ̀ tá a máa wúwa rẹ̀. asin ìlànà sí tẹ́sítà bítkùlù bá hù mọ́. ìwà rẹ̀ máa ń sọ àwọn èèyàn dẹrú ni ìwà rẹ̀ èé jẹ́ kí mùsùlùmí ẹgbẹ́ èèyàn bọ́ sínú ẹ̀sìn mi ìwà rẹ̀ tó lẹ́tẹ̀ yàn fà ò lẹ́sìn má tẹ̀ níwà rẹ̀ má. bítkùlù bá hù mọ́. ẹ̀yin tí ṣòkòtò yóò tó lẹ̀ yí ẹ ti lé àwọn ọmọ mùsùlùmí wá di ẹ̀sìn léwọn. asin ìlànà sí tẹ́sítà bítkùlù bá hù mọ́. àwọn oníkáàdì tá a fún yàn o a sì ní dátà tá a rà fún yàn àmọ́ gbogbo ọ̀tọ̀ bá wọn prógrámù wa àdánwò kó ọ̀nà ayé rẹ̀. asin ìlànà sí tẹ́sítà bítkùlù bá hù mọ́. ìwà rẹ̀ lànà bíbí kọjá gbogbo àwọn yòókù rẹ̀ ìwà rẹ̀ gbogbo èyí tẹ̀ ń kọ́mẹ́ǹtì báyìí ríro sí nǹkan kan sẹ́mi tí ẹ̀rí náà rí yín ẹni tí bá ń jíṣẹ́ lọ́wọ́ máa rí náà rí àwọn tí làákàyè wọn ti yẹ àsìn ìlànà sí. asin ìlànà sí tẹ́sítà bítkùlù bá hù mọ́. ẹ tún lọ lè kóra yín wá bíi 2030 ẹ mọ àwọn pílátífọ̀mù mi tó bá wù yín tá a bá tún ṣe tán ẹ tún fúláàgì prógrámù wa ẹ tún bá wa ń bò mí. asin ìlànà sí tẹ́sítà bítkùlù bá hù mọ́. níbi tí mùsùlùmí ti ń sọ pọ́lọ́ mú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ sáwọn àwọn ẹlẹ́sìn lélẹ́yìí níbi tí mùsùlùmí sọ pọ́lọ́ mú ọlọ́mú sẹ́sìn náà ní. kún mùsùlùmá kún mùmínà kún mùsìnà. ẹsẹ̀ ẹ̀ bá yé ẹnì kẹ́kẹ́ jẹ́ ayé ìsìlámù lẹ́ ń bàjẹ́. azazala sùmọ́rọ̀ tìbílísì láàmì. ẹ bá yé ẹnì kẹ́kẹ́ jẹ́ àrọ́mọdọ́mọ àwọn èyí tẹ́ pẹ́ ti bá gèbè rí lọ. ìyàwó yín ọba yín sẹ́sìn yín ẹlòmíì ti kú ní ọkọ ti pẹ́ àfi bú wọn amẹ́lòmíì wá rẹ̀ ní òní kú ní ọkọ. najatuna la ilaha. ẹlòmíì náà sì ní ráyà gidi níjọ́ tó bá ti lùsì original. la
ilaha illallah. tabani ká wo bí ajá ṣe ń gbó. najatuna olúwa la ilaha illallah wa amununa la ilaha. ẹ fọ́lọ̀ péjì wa Sheikh Ridwanullahi Niyas Sheikh Ridwan Niyas Al-Alori Sheikh Ridwan Niyas. ilaha alamina. amina amina. agithini ya wali yali mu'minina. ọmọ akẹ́ ànábì ọlọ́run. alimtu Sheikh Adam bi anani yabudu zelima. bàbá alágbàjọ́ ló máa kẹ́ wọn. wáyé sàṣìwá kakọ́ tún lí muhi. kódà kí gbogbo àbọ̀ àlẹ́ Yorùbá kí wọ́n parapọ̀ kún lábọ̀ àlọ́rí ọjà mọ̀ kankan. zunubi jamatu antali gafuru. ọba tí máa ń forí jẹ̀dá ọba tó ní Ìlọrin gan òun gangan ní ń dáàbò bò lọ́rin. wàá ní lamu azalmini ha sí. ó wù àwa náà káwa náà fi ìwé jẹun ó wù wá káwà nínú ọ́fíìsì nínú báńkì ká máa ṣiṣẹ́ àmọ́ ṣe táwọn tó bí wa yá àfẹ́ kó ṣòfò àfẹ́ kí Islam ó forí sọ́gbó. mẹ́nìkan wá tó tọwọ́ bọ̀ lá lọ́la yìí mọ́nìkan wá tó tọwọ́ bọ̀ lá gẹ́gẹ́ bí mo ṣe tọwọ́ bọ̀ mẹ́nìkan wá tó sọ àṣírí tí bẹ́ẹ̀ ní àlá gẹ́gẹ́ bí mo ṣe tọwọ́ bọ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí. káírà náà sì rí iná wáyà fata ufaftaku làbàbí fàbùtàkù làbàbí gàlíkè. ẹjú ọmọ ẹ̀dá méjì rẹ̀ alájà wa Àdìsá Mrs. Àdìsá ọmọ ẹtí Allah will remove the root of your problem jẹ́ Rasulullah sallallahu alaihi wasallam. gbogbo wọn tó ń wò mí lẹ́nu ọmọ ẹtí Allah will remove the root of your problem in your life. ẹlẹ́yìn ìgbà tó bú mi tán Adéníkẹ́ Akílápá ó ní send me your number. ẹ̀yìn ìgbà tẹ́ bú wa tán àwa ní ta lè prove ara wa lọ́wọ́ ani tọ́lá ní sàtífíkẹ́tì aláwọn tó bí wa. ya fari ha fílímà á sí ìdá ṣáháwá àti ya àmọ́ àlímtàbíánà ṣáhìdá Allahu sọ́ngbọ́ ọ̀rọ̀ mímọ̀ à ń sọ̀rọ̀ kéwú à ń sọ̀rọ̀ mímọ̀ ọ̀rẹ́ ni mí ẹ mọ̀ wí. ọ̀rẹ́ àwọn ọba Sheikh Ridwanullahi Niyas. ọ̀rọ̀ mi ti dà lójú. ọ̀rọ̀ wọn ti wá dà lójú ìgbìmọ̀ mọ́. níjọ́ tí wọn náà bá ga tán bọ́rọ̀ yóò sì dàrú mọ́ta lójú nù. níjọ́ tí wọn náà bá ga tán tó gòkè ọ̀rọ̀ tiẹ̀ náà wá dàrú mọ́ta lójú. ẹlòmíín wò pé bọ́ọ̀ ló ṣe kọ̀ǹbá ìwé ìjọ. bọ́ọ̀ ló ṣe wá kówé ìjọ. bọ́ọ̀ ló ṣe kọ̀ǹbá ìwé yìí. bọ́ọ̀ ló ṣe kọ̀ǹbá ìwé ìjọ. táà dẹ̀ sẹ́sì Yorùbá táà sẹ́sì English. àṣẹ́sì Yorùbá tuntun sí English. alágbáwá ń bẹ nú ẹ̀. lárúbáwá náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ. n táwa ń ṣe náà ni pé wàhálà tanzania sí bákàmí náà dùnì wá sí kàmá hasanallahu ilayka. ọ̀rọ̀ mi ti dàrú. wọ́n pè mí lé rédíò kí wọ́n sọ̀rọ̀ wọ́n pè mí lé tẹlifíṣàn kí wọ́n sọ̀rọ̀ wọ́n pè mí lé MyTV kí wọ́n sọ̀rọ̀ wọ́n pè mí ní Fàájì FM kí wọ́n sọ̀rọ̀ wọ́n pè mí lọ́dọ̀ Kọ́lá Olóòtú kí wọ́n sọ̀rọ̀ kí ló yẹ ká ṣe àyà ìwé òsì o àyà ìbọ̀bùsè. àgbọ̀mọ̀gbà ní òkú tí ó jẹ̀bi àgbọ̀mọ̀gbà ní òkú tí ó jẹ̀bi. gbogbo wọn tó wà lórí pátọ́ọ̀mù lẹ́ni gbogbo wọn tó wà lórí prógámù wa lẹ́ni tó ń wò wá. gbogbo tí ń jẹ́ ìbànújẹ́. gbogbo tí ń jẹ́ ìbànújẹ́. àtẹni tó fẹ́ gbọ́rọ̀ tá a fẹ́ sọ. àti ẹni tó fẹ́ gbọ́rọ̀ tá a fẹ́ sọ pé kí náà tó fẹ́ wí lẹ́yìn. àwọn ò lè dá ayé ẹnìkan rán. àwọn ò lè dá ayé ẹnìkan rán. a kàn mọ ara ayé èèyàn máa yé tiwa ni. a kàn mọ ara ayé èèyàn mọ́ tiwa ni. ṣebí wọ́n sọ pé ọ̀fẹ́ ká máa bú ọ ká máa ṣe fídíò lé lérí. ọ̀fẹ́ ká máa bú ọ ká máa ṣe fídíò lé ọ lérí. níta àárọ̀ kọjá báwọn. ntí àwọn kọjá lẹ́yìn ni. bí àṣà àfàgbà kan. ó ní níjọ́ ni ó wọ náà níjọ́ ni ó wọ náà akéwú mama mú lò níjọ́ ni ó wọ náà. níjọ́ ni ó wọ náà níjọ́ ni ó wọ náà níjọ́ ni ó wọ náà ó níjọ́ ni ó wọ náà akéwú mama mú lò níjọ́ ni ó wọ náà. àgbogbo owó tẹ́jọ́ olólùfẹ́ Sheikh Ridwanullahi Niyas Al-Alori. níjọ́ ni ó wọ náà ó gbogbo ẹni tẹ́jọ́ olùfẹ́ mi gbogbo ẹni tó bá rà kúrò yín yóò tán ọmọdé yóò tán. akéwú mọ̀mọ́ mú lò níjọ́ ni ó wọ náà. ẹ̀bù apá ń sọ̀rọ̀ àlá ẹ̀yin náà gbé ìwà tó ní pílátífọ̀mù yín ń sọ̀rọ̀ àlá ẹ̀bù apá ń bú olóṣèlú ẹgbẹ́ ìwà pílátífọ̀mù yín ẹ̀ ń bú olóṣèlú kí ni wàhálà yín ẹ̀yin gbogbo àwọn tó jẹ́ àǹtì àwọn tí pírẹ́sidẹ̀ntì ń fún ní tó fún lóyè oon gbogbo wọn lẹ bú àwọn bàlọ́rin àwọn ìmáàmù gbogbo wọn lẹ ń bú amọ́mọ́dé àmì là ń sọ ọ́ lẹ́ wàyí nàfúsì yìí. ẹ pàdé wọn lẹ́kọ̀ọ́ mẹ́sàn-án GTM. wà á máa rọ bùkà bí sọ̀la mílíọ̀bí. láàárọ̀
Sunday ẹ máa pàdé wa gbogbo ọtẹ wà lórí platform pẹ̀lú wa àánú Ọlọ́run bá yín ẹ lọ sórí YouTube wa Sheikh Ridwan Niyas ẹ subscribe síbẹ̀ àwọn fídíò wa mẹ́rin oríṣiríṣi secret about your life, the value of forgiveness, the value of sadaka, how you want to succeed in life, dream about sex, dream about eating food, part 1, part 2, part 3, a lot of things like that. And if you want to know the secret about your life, go to my YouTube. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ila al-amam. Inshallah. Ila al-amam. Inshallah. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Spoken.